ẹ mọ̀ọ́mọ̀ ṣèkà yẹn kí victim yín lè lọ bẹ̀bẹ̀ ni. Really? Lizzy lọ bẹ̀bẹ̀ pé okay, ṣe ẹ̀bẹ̀ yẹn náà ni Naira Marley ò bẹ̀. Okay, ẹ̀bẹ̀ yẹn náà ni Naira Marley ò bẹ̀. Okay, so ó yẹ kí Naira Marley náà bẹ̀bẹ̀. Okay, ó yẹ kí bàbá Ìjẹ̀ṣà náà bẹ̀bẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi nìyí. Ó ṣe pé nígbà tẹ́ ń ṣe party mi ò sọ kankan. Kódà mo tún lọ for 2-3 days. Kó má dà pé bí àyàn ń ṣe show yàn throw shit tàbí nǹkan kan. Wọ́n ti rà dé lẹ́ẹ̀kan. Ẹ gbà lọ́wọ́ ẹbí lọ́wọ́ pilot. Sori wípé nísìn ẹ máa gbọ́. Kò ń ṣe wípé o sọ nísìn pé àbóyá mo ṣẹ̀yìn o àbí Lizzy wà kan báyìí o. Kò ń ṣe wípé mo rán bàbá Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n. Kò ń ṣe pé mo ní kán wú òkú Mohbad kán fi tọrọ bárà. Mi ò ra fóònù fún yàn kán rìkọ́dù òhò èèyàn àti voice note. So ó ń ṣe pé ẹ lè sọ pẹ́ṣẹ̀ kankan tí mo ṣẹ̀ lélẹ̀. Àbí? O kò sọ pé ẹ fẹ́ bà gbogbo ohun tẹ́ ti ṣiṣẹ́ fún. Ẹ fẹ́ bàjẹ́, mo ń gbọ́ ẹ. Sí lẹ́tà kìbọ̀ padà lọ bẹ̀bẹ̀. Ẹgbọ́dúnlé wọn bá yé ẹ̀jẹ̀ ní sí lẹ́tà wọn láì wọlé wọn yìí wọn á na ayé ẹ̀ pa. Wọ́n á na ìdílé ẹ̀ pa, wọ́n á na gbogbo tó ń gbójúlé wọn bá yé ẹ̀jẹ̀ ní sí lẹ́tà kìbọ̀ padà lọ bẹ̀bẹ̀. Tẹ́ Ìyábọ̀ Òjó congratulate Ìyábọ̀. Kí n lọ bẹ̀bẹ̀ so ẹ mọ̀ọ́mọ̀ ṣèkà yẹn kí victim yín lè lọ bẹ̀bẹ̀ ni. Really? Lizzy lọ bẹ̀bẹ̀ pé okay, ṣe ẹ̀bẹ̀ yẹn náà ni Naira Marley ò bẹ̀. Okay, ẹ̀bẹ̀ yẹn náà ni Naira Marley ò bẹ̀. Okay, so ó yẹ kí Naira Marley náà bẹ̀bẹ̀. Okay, ó yẹ kí bàbá Ìjẹ̀ṣà náà bẹ̀bẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi nìyí. Ẹ sọ fún mi. Ẹ dẹ̀ ní ká má ṣe analysis. Okay, ẹ̀bẹ̀ náà ni nǹkan tẹ́ ṣe ní Ìdúmàtà yẹn. Ó yẹ kí n ti bẹ̀bẹ̀. Okay. Mohbad náà ó yẹ kó bẹ̀bẹ̀ àbí? Ńgbà tó wà láyé ó yẹ kí Mohbad náà bẹ̀bẹ̀. Ó yẹ kí bàbá Sùwé náà bẹ̀bẹ̀. Okay. Ẹ̀bẹ̀ kí wá la ṣe fún yín? Ṣé lè sọ fún wa nǹkan tá a ṣe? Ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ gbọ́. Ẹ Tókunbọ̀ Ọlọ́rọ̀ ẹ̀rín kọ́ rè. Ẹ̀yin tẹ́ wà lórí Instagram. Ẹ jọ̀ọ́ wọ́n ní ká lọ bẹ̀bẹ̀. Ẹ̀bẹ̀ kí ni jàre? Okay. Ńgbà tí mo wedding gbà yẹn náà. Gbogbo show yẹn náà. Ó yẹ kí n bẹ̀bẹ̀. Ńgbà tí mo gbé Aláàfin of Ọ̀yọ́ wá sí orí tí mo gbé Aláàfin of Ọ̀yọ́ wá sí Oriental nígbà party mi ní 2017 ó yẹ kí n bẹ̀bẹ̀ náà ni àbí? Okay. Ńgbà tán fún mi ní oyè ìyá àdín nìyẹn ó yẹ kí n bẹ̀bẹ̀ náà ni àbí? Ó yẹ kí n bẹ̀bẹ̀ pé ẹ jọ̀ọ́ o mo fẹ́ jẹ oyè ìyá àdín ni o. Okay. Lẹ́yìn tí mo joyè yẹn mo tún wá ra lé. Okay, ó yẹ kí n bẹ̀bẹ̀ ńgbà tí mo ra lé tán. Okay. Mo tún wá lọ sí Mẹ́kà. Okay, ó yẹ kí n bẹ̀bẹ̀ náà ni. Èmi ò mọ̀ ẹ bá ti sọ fún mi. Ẹ kí n block ẹ ni. Ṣé àwọn pọ́tọ̀ lẹ́yìn tí mo fẹ́ block ṣá? Ọ̀tọ̀ lẹ́yìn tí mo block jẹ́ sáì lọ́n block ẹni tí mo block nsìn. Okay, dance Sulaimon ẹ̀ Tókunbọ̀ Ọlá. Mo ti ṣe mistake lọ block Tókunbọ̀ Ọlá. Ẹ jẹ́ sáré on block ẹ̀. Ẹ gbọ́ wọ́n ní ká bẹ̀bẹ̀. Kí n bẹ̀bẹ̀. Tókunbọ̀ Ọlá have unblocked you. Tókunbọ̀ Ọlá have unblocked you. Sorry.
I wanted to block Dan Sulaiman. Ó yẹ kí n bẹ̀bẹ̀. Okay. Jo. Má gbọ́ jàre mo bọ̀. Jẹ́ n tún rewind ibẹ̀ yẹn dáadáa. Èmi ò mọ̀. Okay. Wọ́n na ìdílé ẹ̀ pa, wọ́n na gbogbo tó ń gbójúlé, wọ́n bá yé ẹ̀jẹ̀. Lizzy, you still let her give up. Padà lọ bẹ̀bẹ̀. Tell Ìyábọ̀ Òjó congratulations. Kí n lọ bẹ̀bẹ̀. Téèyàn bá wà ní court, o lè congratulate ẹni tó gbé ẹ lọ sí court tí wọ́n náà gbé lọ sí court. Mi ò fẹ́ gọ̀ bí bàbá Ìjẹ̀ṣà. Ṣé nígbà tí mo ṣe kó mọ́, ṣé wọ́n congratulate mi? Nígbà tí mo ṣègbéyàwó, ṣé congratulate mi? Nígbà tí mo kọ́ Ọba Small, ṣé congratulate mi? Nígbà tí mo bẹ̀rẹ̀ California Paradise City, ṣé congratulate mi? Nígbà tí mo gba oyè, ṣé congratulate mi? Nígbà tí mo ṣe party lórí Enter, ṣé ẹ congratulate mi? So kí ló dé tí congratulations Lizzy ṣe wà important nínú ayé yín? Ṣé mi ti bẹ̀ yín rí pé kẹ́ congratulate mi? So nítorí congratulations lẹ ṣe fẹ́ bà gbogbo ayé jẹ́, ẹ fẹ́ bà ẹbí èèyàn jẹ́, àbí? Ìwọ náà ló fẹ́nu ara ẹ sọ. Jẹ́ kí n bẹ́ẹ̀ gba sẹ́yìn díẹ̀ kó gbọ́. Máa gbọ́ ìwọ náà gbọ́. O lè gbọ́ pé èròjà alágbára kan láàrin èèyàn 100 kò lè bíìtì wọn. Alágbára èèyàn kan ṣoṣo láàrin èèyàn 100 wàláhì ò lè wí ìwọ̀n. Wọ́n á na ayé ẹ̀ pa, wọ́n á na ìdílé ẹ̀ pa, wọ́n á na gbogbo tó ń gbójúlé, wọ́n á bá yé ẹ̀jẹ̀. Lizzy, you still let her give up. Padà lọ bẹ̀bẹ̀. Lọ bẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí gọ́vnà tẹ́ jẹ́ àti president tẹ́ jẹ́. Mo ń béèrè pé kí ni ipò tẹ́ dìmú ní Nàìjíríà? Àwọn kọ́sítọ́mà mi màlèmí máa ń bẹ̀, ọkọ mi ni máa ń bẹ̀ kí n dẹ̀ bẹ̀ Ọlọ́run mi. Ṣé mi pé yín kẹ́yìn wá bẹ̀ èmi? Mo ń béèrè pé ṣé mi ti wá bá yín rí? Ṣé o rí nǹkan tó ń jáde lẹ́nu ẹ bí ká ní pé ayé máa rí yín tán gan, ayé máa mọrú ẹ̀dá tẹ́ ẹ jẹ́ gan, ayé ò rí ṣò tó ṣe bí ká ní wípé ayé ṣẹ̀ṣẹ̀ máa wá rí yín gan pé irú àwọn ẹ̀dá wò rèé. So nítorí pé ẹ fẹ́ kí ẹni tó níṣẹ́ lọ́wọ́, tó lówó lọ́wọ́, tó ń taṣọ, tó ń ta gold, ẹ fẹ́ kó wá bẹ̀ yín, kó wá bẹ̀ yín pẹ̀lú góòlù àtowó, ó wá bẹ̀ yín pẹ̀lú aṣọ, tí ò bá ti wá bẹ̀ yín pẹ̀lú owó, àbí ìyẹn ransom. Ìwọ náà gbọ́ nǹkan tó ló máa ṣe, ìwọ náà gbọ́ nǹkan tó sọ. If you cannot be there, you join them. Ó gbọ́ onítìǹbà lè join yín, onítìǹbà lè beat yín, kí n join yín. Ìwọ náà máa gbọ́ nǹkan tó ń sọ. Lè gbọ́ pé èròjà alágbára kan láàrin èèyàn 100 kò lè bíìtì wọn. Alágbára èèyàn kan ṣoṣo láàrin èèyàn 100 wà. So alágbára ni mí. Okay. Ọ̀pọ̀ èrò dẹ̀ lẹ́yìn bíi 100 ń gbọ́. Báwo lè wí ìwọ̀n? Wọ́n á na ayé ẹ̀ pa, wọ́n á na ìdílé ẹ̀ pa. Ẹ máa na ayé èèyàn pa, ẹ máa na ìdílé èèyàn pa. Kí lẹ tún máa ń ṣe jàre? Mo ń gbọ́ jẹ́ ń gbá sẹ́yìn. Ṣoṣo láàrin èèyàn 100 wàláhì ò lè wí ìwọ̀n. Wọ́n á na ayé ẹ̀ pa. Ẹ máa na ayé èèyàn pa, really? Wọ́n á na ìdílé ẹ̀ pa, wọ́n á na gbogbo. So ẹ má tún na ìdílé pa nítorí pé kéèyàn wá fi owó bẹ̀bẹ̀. So nítorí pé ẹ̀yin máa ń na àwọn èèyàn pa láti lè suppress wọn, láti wá fi ransom bẹ̀bẹ̀. Okay, ó ti yé mi.